títí di àsìkò yìí ni awuyewuye sì ń lọ tó sì jẹ́ pé olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé náà kò tí ì jáde sọ̀rọ̀ tàbí fèsì lórí ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé àwọn tó sún gómìnà wọn ń jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ nínú ẹ̀ o. Gómìnà Ṣèyí Mákindé kò níbìkan à lọ, ìyẹn pé gómìnà ò níbìkan tó ń lọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀, ṣùgbọ́n tí àwọn tó túmọ̀ sí ọ̀rọ̀ náà tí wọ́n jẹ́ kó di mọ̀ pé ẹsẹ̀ kan ni gómìnà Ṣèyí Mákindé ló gbé sínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí, tó sì ní ẹsẹ̀ kejì nínú ẹgbẹ́ òṣèlú míì ènìyàn wà báyìí nítorí pé ó ti ń dàrú bóyá kó ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. ẹ̀rọ ti pé arọ òrókùn aró rẹ̀ di ẹlọ́dà nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí, tó sì jẹ́ pé àkóso ẹgbẹ́ náà inú láàrin Mákindé àti ọ̀rẹ́ tẹ́lẹ̀ tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Rivers tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò Nyesom Wike òun gan inú wọn àti Mákindé náà máa jọ ń jà sí ìṣàkóso ẹgbẹ́. ọ̀rọ̀ yìí ló mà sì ti fọ ẹgbẹ́ òṣèlú sílẹ̀ sí méjì nítorí pé alága ti di méjì o. bí alága kan bó ṣe kángun sí igbó àwọn Mákindé tó ń ṣe ti Mákindé, ìní alága Wike tó ń ṣe ti Wike tọrọ ọ̀hún tó sì fẹ́ di iṣu àtàyànyàn. bó tilẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ Mákindé àtàwọn àgbà ẹgbẹ́ òṣèlú PDP ni pé báwọn bá fi ráyè ṣe ìpàgọ́ àwọn èyí tí ó wáyé ní ìlú Ìbàdàn lọ́sẹ̀ yìí àwọn yóò borí wàhálà, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn igun Wike wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ kó wọn lọ ṣe, bó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ó dáwọn Wike láre pé wọn ò lè ṣe ìpàgọ́ náà, ṣùgbọ́n ti ilé ẹjọ́ míì tó jẹ́ ilé ẹjọ́ gíga ti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tún dá wọn láre pé kán máa bá tiwọn lọ kí wọ́n lọ ṣe ìpàgọ́ tí wọ́n fẹ́ ṣe náà. ṣá àwọn kan tí wọ́n súnmọ́ gómìnà Ṣèyí Mákindé ni ó ti ń bá àwọn adarí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọn ló ti ń bá wọn sọ̀rọ̀, ó ti ń bá wọn ṣe ìpàdé bí nǹkan bá yíwọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP láti tètè darapọ̀ mọ́ wọn, nítorí tí wọ́n ní Mákindé ti wòye ó ti wo ṣàkún nǹkan tó ń ṣẹlẹ̀ wípé bí nǹkan bá sì ń lọ báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ń fà kalẹ̀ àtòun fúnra òun kàn má rí tíkẹ́ẹ̀tì gbà nígbà tí alága ẹgbẹ́ òṣèlú bá ti pé méjì tí wọ́n mọ ẹni tí yóò jẹ́ ojúlówó sí látọ̀dọ̀ ẹgbẹ́ tí wọ́n sì ní ìdí èyí ni Mákindé fi ń wò pé kàkà tí wọn yóò fi wàhálà bá tún jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP àfikún tètè máa wọ̀nà àbáyọ, tó sì ní eléyìí gan ni ló jẹ́ kó máa kàn sí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò èyí tí wọ́n ń pè ní opposition leaders lórí ìbọn náà yóò ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC láti lè bọ́ nínú wàhálà ẹgbẹ́ òṣèlú PDP. ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ gómìnà Ṣèyí Mákindé kan pé kò séwu lóko, wọn ní kò tí ì sí èròǹgbà kankan láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC àti pé kò tí ì ṣèpàdé kankan pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú ADC tó sì ní àhesọ.